Èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV, ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ gist tẹ̀dí wọn ní Olori Tobi breakdown o nígbà tí kábíyèsí sọ fún wọn wípé kí wọ́n dúró sí ilé wọn tó wà ní Ìkòyí, wípé kí ó wà níbẹ̀, wípé torí Queen Naomi ti ní kò sí obìnrin kankan tó máa bá wọn gbé inú palace àwọn ìyàwó kábíyèsí except bí a ṣe gbọ́ wọ́n ní Dr. Lizzie. So nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní Queen Naomi ti kọ́kọ́ sọ pé àwọn accept Tobi o. Wọ́n ní àwọn náà wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n ní eventually ìgbà tí wọ́n máa sọ̀rọ̀ padà, wọ́n ní pé kí gbogbo wọn máa lọ, wípé kò séèyàn kankan táwọn máa bá gbé nínú gbogbo wọn. Ẹ jẹ́ ká wọnú gist tẹ̀mí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola. Kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Pretty gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe o so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé, kí nìdí tá a fi ń sọ Yorùbá lórí channel yìí? Nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, ẹ tẹ notification bell so that tá bá ti post any gist ẹ máa rí. À ń ṣe advert lọ́lọ́kan òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Ẹ̀yin èèyàn lé, bá a ṣe gbọ́ ò wọ́n ní Olori Tobi, wọ́n ní ó bú sẹ́kún nígbà tí ó Baraje nígbà tí kábíyèsí sọ fún wípé kó dúró sílé ẹ̀ tó wà ní Ìkòyí, wípé kò lè padà wá sí inú palace o. Bí a ṣe gbọ́, wọ́n ní Queen Naomi ní tí àwọn olórí bá ṣì wà nínú palace, àwọn ò ní padà wá sínú palace. Allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Ìgbà tí Mariam tó lọ sí ilé àwọn Queen Naomi ní Àkúrẹ́, ó lọ warn Queen Naomi. Wọ́n ló warn Queen Naomi pé Queen Naomi ni ò jẹ́ kí òun gbádùn ọkọ òun, wípé kí Queen Naomi fi kábíyèsí sílẹ̀. Wọ́n ní bí ẹ̀gbọ́n Queen Naomi ṣe lọ yọ igi sí nìyẹn, tó ń fi igi tó ń fi chase away. Wọ́n ní Ọlọ́run ló yọ gan, wípé nítorí ó tètè sáré, wípé ẹ̀gbọ́n Queen Naomi wọ́n fẹ́ wó ní pankẹ́rẹ́ lára, nítorí pé wọ́n ní ṣe ló wá ń threaten Queen Naomi tó ń pariwo wípé ẹ̀kan fọkàn sílẹ̀ fóun o, kan fọkàn sílẹ̀ fóun o. Látìgbà tí Queen Naomi ti ń bá kábíyèsí sọ̀rọ̀, kò jẹ́ kó ń rí ojú rere kábíyèsí mọ́, wípé kán fi oyè kábíyèsí sílẹ̀. Wọ́n ní ó ṣàn wá wàwí. Ẹ̀yin èèyàn lé, ẹ dẹ̀ mọ̀ pé àwọn olórí yìí, bí a ṣe gbọ́ wọ́n ní Mariam ló ń lóyún. Wọ́n ní to the extent pé káwọn family ẹ̀ gan wá sínú palace tó ń sọ fún kábíyèsí pé wípé wọ́n lé òun kúrò nínú palace pé nítorí òun lóyún, wípé culture Ilé Ifẹ̀ ò gbà wọ́n láàyè láti lé òun kúrò nínú palace. Wọ́n dẹ̀ ní kábíyèsí sọ fún yín pé ibi táwọn bá fẹ́ kó gbé ló máa gbé. Wọ́n ní ẹ̀dà kan, wọ́n náà pa ọ̀rọ̀ mọ́ lẹ́nu wípé ta ni àwọn èèyàn tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ yìí fún, wípé kí ló mọ̀ tó ń jẹ́ culture Ilé Ifẹ̀, wípé àwọn ò fẹ́ gbọ́ rárá, wípé ọkọ wọn ní kábíyèsí ibi tó bá fẹ́ wọn sí ni wọ́n máa wà, wípé oyún tó ní kò ní kó má jáde nínú palace. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn. So right now wọ́n ní Olori Tobi, wọ́n ní ó bú sẹ́kún o nígbà tí kábíyèsí sọ fún yín pé kó dúró sí Ìkòyí mansion ẹ̀ o, wípé torí gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́ kí nǹkan tight, wípé so kò lè padà sí inú palace right now. So wọ́n ní kábíyèsí sọ fún Olori Tobi pé tí Queen Naomi bá ní òun ò fẹ́ bá olórí kọ́kọ́ gbé, kò sí nǹkan táwọn lè ṣe sí o. Wípé tí Queen Naomi bá dẹ̀ decide láti bá olórí gbé, so be it. Wípé so kí Tobi dúró sí ilé táwọn rà fún right now. Kábíyèsí ti sọ nínú ọ̀rọ̀ wọn wípé June ni Queen Naomi máa padà sínú palace, wípé wọ́n dẹ̀ máa ṣe church wedding. Bí a ṣe gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Lẹ́yìn èyí, wọ́n ní kí àwọn olórí kí wọ́n move lọ sí ìta, kí wọ́n lọ ra ilé. Àwọn tó ti ra ilé kó move lọ sí ilé táwọn ti rà fún wọn.
àwọn tí wọ́n bá ti ra lé àmọ́ ibi tí kábíyèsí ní kán move lọ. àǹtí wa àmọ́ pé kò tí ì ra lé ní ìsìn. àǹtí wa r àmọ́ bóyá ó ti ra lé. So kábíyèsí wọ́n ń try gbogbo possible best wọn pé kí àwọn olórí kan fi kúrò ní palace so that preparation àti welcome Queen Naomi padà wá sínú palace á bẹ̀rẹ̀. ẹ̀yin èèyàn lé bí a dẹ̀ ṣe gbọ́ wọ́n ní Queen Naomi gan wọ́n ní wọ́n ti kó gbogbo àwọn ẹrù wọn tó wà ní Lẹ́kì, ilé wọn tó wà ní Lẹ́kì wọ́n ní gbogbo ẹ̀ náà ti kó wá sínú palace. So mi ò kàn ṣe gist yẹn ni wọ́n náà ti move ẹrù wọn wá sínú palace. So gist tá a gbọ́ ni wọ́n ní Olori Tobi wọ́n ló Baraje o nígbà tí kábíyèsí ní kó dúró sí ilé ẹ̀ tó wà ní Ìkòyí for now wípé kò lè move wá sínú palace. ẹ̀yin èèyàn lé tá bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. ọlọ́run ọba aláàánú á bá mi san yín lẹ́san rere o. gbogbo bẹ́ẹ̀ ṣe comment whether good or bad gbogbo ẹ̀ ló bá mi lára mu o. lágbára ọlọ́run òkè òkè ni ọlá yín á máa lọ o. ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ dẹ̀ fún fídíò yìí ní thumbs up. ọlọ́run elédùmarè aláàánú á bá mi gbọ́wọ́ yín sókè. ẹ̀yin èèyàn lé ẹ má gbàgbé à ń ṣe advert lórí channel yẹ kàn sí wa ní masholagistv@gmail.com. God Almighty will bless you all. Please share this video, like and subscribe. Thank you.